Èyí ni ètò Iri Owuro, níbi tí a ti ń yiri ọ̀rọ̀ Ọlọ́run wò láti lè dàgbàsókè nínú ẹ̀mí àti fún ìtọ́ni bí a ti ń jáde lọ lójoojúmọ́. Ìwé Bíbélì Àjùmọ tí a tẹ̀ jáde láti ọwọ́ àjọ ìwé mímọ́ Scripture Union Nigeria ni à ń lò. Bíbélì kíkà wa ní òwúrọ̀ yìí ni a ó rí nínú ìwé Orin Sólómọ́nì keje, ẹsẹ̀ ìkẹwàá títí dé orin ìkẹjọ, ẹsẹ̀ ìkíní títí dé ìkẹrìnlá. Ó kà báyìí: Ti olùfẹ́ mi ni èmi ṣe, èmi sì ni ẹni tí ó wù ú. Wá olùfẹ́ mi, jẹ́ kí a lọ sí ibi pápá, jẹ́ kí a lo àṣálẹ́ ní àwọn ìletò, jẹ́ kí a lọ sínú ọgbà àjàrà ní kùtùkùtù láti wo bí àjàrà rúwé, bí ìtànná àjàrà bá là, àti bí pomegranate bá ti rúdìí. Níbẹ̀ ni èmi yóò ti fi ìfẹ́ mi fún ọ. Àwọn èso mandraki mú òórùn wọn jáde. Ní ẹnu ọ̀nà wa ní onírúurú àṣàyàn èso tuntun àti ọjọ́ pípẹ́ tí mo ti kó pamọ́ fún ọ, olùfẹ́ mi. Orin Sólómọ́nì kẹjọ. Ìwọ ìbá rí bí arákùnrin mi sí mi, èyí tí ó mu ọmú ìyá mi dàgbà. Èmi ìbá rí ọ ní òde, èmi ìbá fi ẹnu kò ọ́ ní ẹnu. Wọn kì bá fi mí ṣe ẹlẹ́yà, èmi ìbá fi ọ̀nà hàn ọ́. Èmi ìbá mú ọ wá sínú ilé ìyá mi, ìwọ ìbá kọ́ mi. Èmi ìbá fi ọtí wáìnì olóòórùn dídùn fún ọ mu, àti òjé èso pomegranate mi. Ọwọ́ òsì rẹ ìbá wà ní abẹ́ orí mi, ọwọ́ ọ̀tún rẹ ìbá sì gbá mi mọ́ra. Ọmọbìnrin Jerúsálẹ́mù, èmi pè yín níjà. Ẹ má ṣe rú olùfẹ́ mi sókè, ẹ má ṣe jí i títí tí yóò fi wù ú. Ọ̀rẹ́, ta ni ẹni tí ń gòkè bọ̀ wá láti aginjù, tí ó fi ara ti olùfẹ́ rẹ̀? Olólùfẹ́, ní abẹ́ igi ápù ni mo ti jí ọ dìde. Níbẹ̀ ni ìyá rẹ ti lóyún rẹ. Níbẹ̀ ni ẹni tí ń rọbí bí ọ sí. Gbé mi sí àyà rẹ bí èdìdì lé apá rẹ, nítorí ìfẹ́ lágbára bí ikú, ìjòwú sì le bí isà òkú. Jíjó rẹ̀ rí bí jíjó iná, gẹ́gẹ́ bí ọ̀wọ́ iná Olúwa. Omi púpọ̀ kò lè paná ìfẹ́, bẹ́ẹ̀ ni gbígbá omi kò lè gbá a lọ. Bí ènìyàn bá fún ìfẹ́ ní gbogbo ọrọ̀ ilé rẹ̀, a ó kẹ́gàn rẹ̀ pátápátá. Ọ̀rẹ́, àwa ní arábìnrin kékeré kan, òun kò sì ní ọmú. Kí ni àwa yóò fún arábìnrin wa ní ọjọ́ tí a ó bá fẹ́ ẹ? Bí òun bá jẹ́ ògiri, àwa yóò kọ́ ilé odi fàdákà lé e lórí. Bí òun bá jẹ́ ìlẹ̀kùn, àwa yóò fi pákó kédárì dì í. Olólùfẹ́, èmi jẹ́ ògiri, ọmú mi sì rí bí ilé ìṣọ́, bẹ́ẹ̀ ni mo ṣe rí ní ojú rẹ̀, bí ẹni tí ń mú àlàáfíà wá. Sólómọ́nì ní ọgbà àjàrà kan ní Baálì Hámónì. Ó gbé ọgbà àjàrà rẹ̀ fún àwọn alágbàtọ́jú. Olúkúlùkù ni ó mú èso rẹ̀ wá, ẹgbẹ̀rún fàdákà. Ṣùgbọ́n ọgbà àjàrà mi jẹ́ tèmi, ó wà fún mi. Ẹgbẹ̀rún ṣẹ́kẹ́lì jẹ́ tìrẹ, ìwọ Sólómọ́nì, igbá sì jẹ́ ti àwọn alágbàtọ́jú èso. Olólùfẹ́, ìwọ tí ń gbé inú ọgbà, àwọn ọ̀rẹ́ rẹ dẹ́tí sí ohùn rẹ. Jẹ́ kí èmi náà gbọ́ ohùn rẹ. Olólùfẹ́, yára wá olùfẹ́ mi, kí ìwọ kí ó sì rí bí abo egbin, tàbí gẹ́gẹ́ bí ọmọ àgbọ̀nrín lórí òkè òórùn dídùn. Omi púpọ̀ kò lè paná ìfẹ́.
Orin kan sọ pé, Ọlọ́run ìfẹ́, àwa yìn ọ́ o. Ọlọ́run ìfẹ́ o, àwa júbà rẹ. Bíbélì jẹ́ kí a mọ̀ pé ìfẹ́ ni Ọlọ́run. Èyí fi pàtàkì ìfẹ́ láàrin ènìyàn àti Ọlọ́run, láàrin ọkọ àti aya hàn wá. Bí a bá wo àpèjúwe ìfẹ́ tí Paul kọ ní Kọ́ríńtì kìíní, orí 13, ẹsẹ̀ 4 sí 8, apá 1 kà á. A ó ṣe àkíyèsí pé ẹni tí kò bá gbé ìgbé ayé ìfẹ́ Jésù kì í ṣe ti Jésù. Omi púpọ̀ kò lè paná ìfẹ́, ka ẹsẹ̀ 2. Bí a bá ní ìfẹ́ Jésù, a ó pa ọ̀rọ̀ àti òfin rẹ̀ mọ́. Bí a bá jẹ́ ti Jésù, kò sí ohunkóhun tí yóò paná ìfẹ́ tí aya ní sí ọkọ rẹ̀. A ó lè sọ bíi ti Paul pé, kò sí ohun tí yóò yà wá kúrò nínú ìfẹ́ Ọlọ́run tí ó wà nínú Kristi Jésù Olúwa. Tún ka Róòmù orí 8, ẹsẹ̀ 29 sí 39. Gbé ìgbé ayé ìfẹ́ ìjìnlẹ̀ pẹ̀lú Ọlọ́run àti gbogbo ènìyàn. Àdúrà. Jésù Olúwa, bí o ti fẹ́ mi, jẹ́ kí n lè fẹ́ràn rẹ àti ọmọnìkejì mi ní gbogbo ọ̀nà. Àmín.